òwe. Ọgbọ́n ń bẹ lágbàlá òwe. Ẹ kú ilé báyìí là kára lé, ẹ kú ọ̀nà là kérò ọ̀nà, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọjọ́ gbòòrò bí owó aṣọ. A tún ti lórí ètò yín, ètò tẹ́yin tẹ́ ń gbọ́ wa nínú ilé tẹ́ nífẹ̀ẹ́ sí, tá a mọ́ mu wá sójú amóhùnmáwòrán yín lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Àgbàlá òwe náà ní ètò lórí amóhùnmáwòrán Àgbàlé Oníwẹ̀ TV. Ẹ̀yin tẹ́ ń bẹ́lé, ẹ máa bá wa ká lọ. Lágbàlá òwe, lágbàlá òwe. Ọgbọ́n ń bẹ lágbàlá òwe. Ẹ kú ilé o, ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo. Mo kí yín, mo kí yín. Ṣàlàáfíà lẹ wà. Àlàáfíà. Orí ètò wo la wà? Àgbàlá òwe. Abẹ́ ẹ ti sùn ní. Àgbàlá òwe. Níjẹ̀jọ, a fẹnubà àwọn òwe kọ̀ọ̀kan tí ò jọra wọn. Àmọ́ lónìí báyìí, a tún ti wá káwọn òwe míì wá lónìí tá a jọ yànnàná rẹ̀, tí a jọ fi ojú inú wa wò ó. Lọ́jọ́ tòní, a tún mú àwọn òwe míì wá fún wa lọ́jọ́ òní. Ẹ dákun, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé nílẹ̀ Yorùbá, òwe oríṣiríṣi òwe máa ń ṣàlàyé nípa nǹkan ẹran ọ̀sìn. Òwe máa ń ṣàlàyé nípa nǹkan ọ̀gbìn. Bẹ́ẹ̀ ni òwe tún máa ń ṣàlàyé nípa àwa ọmọ ẹ̀dá Ádámọ̀ tí à ń bẹ lókè èèpẹ̀ ńbí. Àmọ́ òwe tá a mú wá lọ́jọ́ tòní, àmọ́ kó tó di wípé ìdàkọ̀ òwe kan, ẹ̀yin ọ̀rẹ́ mi wọ̀nyí tẹ́ ń wò mí tá a jọ wà níbí yìí, mo fẹ́ kẹ́ ẹ sọ òwe kan tó yàtọ̀ sí eléyìí tá a ti lò níjẹ̀jọ. Ǹjẹ́ ta ló rántí òwe kan kó sọ? Ọ̀yá ìwọ sọ. Kí ló kọjá níwájú ọba tí ò kọ́ ọba? Jókòó. Ọ̀tọ̀ ní àlọ́, ọ̀tọ̀ ní òwe. Eléyìí tó sọ nísìnyí wípé kí ló kọjá níwájú ọba tí ò kọ́ba, àlọ́ ni. Kì í ṣàlọ́ la wá pa lórí ètò yìí, òwe ni. Ọ̀yá ìwọ sọ tiẹ̀. Màálù tí ò ní wà lọ́nà. Kí ló pè é? Màálù tí ò ní wà lọ́nà balẹ̀. Jókòó, ẹ bá a pàtẹ́wọ́ fún un. Ó ní pé, ó wí pé màálù tí ò ní rù. Ọlọ́run ọba ní bá a lé sisi. Tá ń dá màálù mọ̀ kó nawọ́ òkè. Gbogbo yín lẹ dá màálù mọ̀. Èmi dá màálù mọ̀. Ẹ fara yín balẹ̀, ẹ fara yín balẹ̀. Inú mi dùn pé gbogbo yín lẹ dá, ẹ fara yín balẹ̀. Gbogbo yín lẹ dá màálù mọ̀. Ó dáa báwọn. Nínú òwe tó wá pa, ó wá sọ wípé màálù tí ò ní rù. Ọlọ́run ni ọba ṣẹ̀dá, onímọ̀ bá a lé sinsin, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Gbogbo wa